jẹ́mọ́ kí wá láàárín ṣẹ́gun mo ti sọ tí ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run àìbẹ̀ ọ̀kan kí wá láàárín káfíńtì tó bẹ̀rù ọlọ́run ẹni kí ni àkọ́kọ́ jẹ́ mọ́nà alẹ́ istiqama ọdún sísìn asabat ọdún dúró sísìn ẹ̀yìn yàwó ẹni bí ìtàn wo bí ìtàn ìyàwó ànábì sallallahu alaihi wa tí sallam. òró wọn gbé fún ẹ kò rí lé kọ́ fún ẹ kò rí mọ́tò rà fún ẹ àmọ́rọ́ náà gbé fún ẹ. Allah. àwọn àgbà ọlọ́run lọ́wọ́ rẹ̀ àwọn náà wà lálùbáríkà. walakin. bẹ́ẹ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣe jòkó yìí ẹ mọ̀ wọlé tó wà ń jẹ àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló kọ yìí ibi tó kọ yín fi yín sínú ẹjọ́ tẹ̀yìn lọ́rùn àwọn onídàá ìsọ̀kú kọ̀ọ̀kan yín kọ́ ọdún ẹ̀ tó bá kọ ẹ̀ mórí ibú tó fi ń sunú ẹ̀. la ilaha illallah. obìnrin ò gbọ́dọ̀ nẹ̀gà kọjá ibi tó kọ rẹ́ fẹ́ sí lọ tó bá yẹ nẹ̀gà tó rí ọ̀kan báyìí orí ibú níwò lọ́kàn. an'ama Allahu alaykum. àmín àtiwọ́n náà. àmín. walakin al-birra. àbí ṣé ni mo sọ fún ọ tọkọ rẹ bá ní sẹ́yìndá ẹ̀fọ́ àti ẹ̀kọ́ làájẹ́ sáré àwọn náà ló dùn jù tọba ìlú nǹkan mí sí tọkọ rẹ sọ kódà tọba dààmú tọba rí ọ̀nà àlùbáríkà lórí ẹ̀. la ilaha illallah. bàbá tó sí fún imọ́ ẹ̀yìn kan ronú pé wáyé tẹ fẹ́ àfà kí ló ti wọ́n lọ fẹ́ àfà tọba fẹ́ medical doctor bóyá yóò ti kú àbí kó ti kú ọ lábẹ́rẹ́ kó pa wọ́n. èyí tó ọ fẹ́ o bàbá ẹ lọ dúró àwọn obìnrin ò dúró mọ́ lónìí wọ́n ń gbábẹ́ ọkọ wọn ronú ọkọ mi àwọn ń ṣe orí ibú tó rí ibú. tí mo lè mọ sọ̀rọ̀ lọ. lára àwọn tábìlì sí náà gbọ́dọ̀ fẹ́ oníyàwó ilé rẹ̀ tó sùn tì ọ́ tí wọ́n tún ní tọmọ pé ìgbà tí mo wà ní ọmọge mo pàdé bọ̀bọ̀ kárí ọní ọmọ lọ ojú ẹ̀sẹ̀ kó tọ̀n kó ṣe kíni kò sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ ó kẹwà pẹ̀lú ara ní ẹ̀mí rẹ̀ ti nà mọ́ tí a máa ṣe fún un. wọ́n láti gbà tá a máa ṣayé. sọ́kùnrin kú tí yóò kú délẹ̀ asabat tóbìnrin ètò náà ní kíni dábì lóhùn tó o bá ti lọ́kọ ọ ti ní best friend ọ gbọ́dọ̀ wú ọ̀rẹ́ rẹ jẹjọ sí ayé rí torí ẹni tó fẹ́ kó ń fẹ́ ó lè wá góòlù mọ́rùn kó wá kí ọ bọ́kọ tiẹ̀ ṣe fẹ́ nù bọ́kọ tiẹ̀ ṣe fẹ́ ni ọ ṣe níjọ́ tó bá ilé síjú síbòmíì àlùbáríkà ó sì kù lára rẹ ni. Allahu akbar. sabatu. Allahu akbar. Allah. ẹ jọ sí mo communicate.